nínú àwọn àṣà tí ọ̀dá òun náà ní ká péjọ sílé olókù ká máa lè jẹran ká máa lè jẹun. Ànábì ní la aqra fil islam, la aqra fil islam. Ànábì ní kò sí ká máa pẹran aqra yẹn ká máa pa ẹran wọ́n pa màálù àbẹ́rà nkúmi àwọn kèfèrí máa ń pa òkun kú tábà yìí wọ́n dára nkúmi jùlẹ̀ ní àbí màálù wọ́n sì pa wọ́n bẹ̀rẹ̀ sí máa jẹ ẹni tọ́kì tí wọ́n fi yàtọ̀ sí ti wá ní pé ẹ̀jẹ̀ màálù yẹn àbẹ́jẹ̀ nkúmi yẹn ni wọ́n tẹ̀ kọjá tẹ́ máa ń gbòkú rẹ̀ lọ sí ibi wọ́n ti sin ẹni tó fi yàtọ̀ nù abẹ́rẹ̀ yẹn náà jíjẹ náà náà padà sí kíni náà padà jẹ Ànábì ní la aqra fil islam. Ànábì ní ayé jẹjẹkújẹ nílé olókù ìmọ̀ lọ lè jẹun ní olókù táwà ń dàpé sàárà kọ́ yẹ kò sáàfà àkà tó kéhùn kan rí wípé ká lọ lé olókù ká lè jẹun ọ wà nù tẹ́rà kanú tẹ́rẹ̀ sí wa kò sí èyí tó wà nínú súnnà ó ní ìdáhùn tọ́ àmìlẹ̀ alìmáyìs èyí tó wà nínú súnnà òun náà ni káwa tí a jẹ́ ẹbí ará ojúlùmọ̀ ọ̀rẹ́ káwa ká ṣe ń jẹ nílé wa ká lè gbé fún àwọn tọ́fọ̀ sí kíní àwọn tọ́fọ̀ sẹ́ eléyìn lẹ́rìí òun lẹ́rìí. Ànábì ní isna'u ali Ja'fara ta'ama. Ànábì ní àwọn fámílì Ja'far ẹ lè ṣe oúnjẹ fún wọn faqad atahum ma yashghaluhum. Ànábì ní tó bá wọn nísìn kò dí wọ́n rántí kíchìnì tí wọ́n fi ṣe kíní tí wọ́n ti dáná o ebi ń pa wọn o ẹ lè ṣe kíní ẹ lè dáná fún wọn. tọ́ ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn wa níbo ni àṣà ké òkú kú ká máa wá máa yọ̀ ká máa má sọ níbo ló wà nínú ẹ̀sìn Islam? àṣàkáṣà ni èyàn bẹnu sàárì lábẹ́ pápó nínú òkùnkùn ẹ̀wà jíjó ta ló sọ fún yín pé ń jìyà ni àbí ń gbádùn? ta ló kọ lẹ́tà sí ipò owó lẹ́mọ̀ tó wà tẹ́lẹ̀ fi wọ́n mú aṣọ tẹ́lẹ̀ fi wọ́n jó? àṣàkáṣà ni ó ní ṣe báwọn òbí ẹ ó sì nígbà kẹ́nìkan ó sọ pé kọ wá sí báwọn òbí ti ẹ̀ náà ìtumọ̀ ẹni pé ò ní sòkú ò sì ní báwọn lọ lé olókùn tábá ti kú ò ní tẹ́yìn tó lè sọ fún òbí rẹ̀ tó ga jù náà ni pé kó àwọn èèyàn jọ kí wọ́n pọ̀ kí wọ́n kírun sí ilá wọ́n má ṣe pọ̀ tó bẹ́ẹ̀ làforíjì ó ṣe pọ̀ tó wọ́n má kírun sí ilá tẹ́ ìgbè lọ́tẹ́ ẹbá dé tẹ́ bá ti bò mọ́lẹ̀ tán ẹ tọrọ àdúrà fún láàrin ìṣẹ́jú mélòó kan kọ́lọ́wọ́n bá kó fẹ́ ẹnu rẹ̀ lénà kọ́lọ́n yóò lè dáhùn ìbéèrè tí wọ́n ṣe kíni tí wọ́n bí ọ́tá o ẹbá ti kú mbẹ́ kálukọ́ gbalé lọ ní tọba lè lé olókùn o lè kí wọn àbógún jẹ lọ fún wọn àmọ́ kí wọ́n lọ lè jẹun kò sínú Islam kò sáfà tó lè tọ́ka sí bẹ́ẹ̀ tí wọ́n ti sínú Islam mú láti rí àwọn kèfèrí wọ́n máa ń ṣe èje kó tó ní pé àwọn mùsùlùmí Yorùbá náà wá sọ pé àwọn náà máa ṣẹjọ́ kátó wá pé ọdún kan ọdún méjì ọdún mẹ́ta ọdún mẹ́rin àṣà àwọn kèfèrí ní kèsínú àṣà Islam nẹ́tùlù mọ́jì fìlà bẹ́lẹ̀dì kókò kú ẹ̀yọ́ miami fìdáwò kọ́ jama fi àdúwà ní wọ́n ṣe kò sí fìdáwò ní Islam ipé àfá ìlú kólẹ̀ nílé olókù káwà jẹun tàkà máa gbé wọn kò sínú Islam. Ànábì ní ìdá mátàbùn Adam Ànábì ní tí ọmọ Ànábì Adam bá ti kú gbára tó bá ti kú ní kọ́ta àánú àmàlò gbogbo iṣẹ́ tó lè ṣe kò sí ìtò lè dáṣe má illa min thalath. Ànábì ní nǹkan mẹ́ta pẹ́rẹ́ olókù tí ó máa ṣe kíní tí ó máa bá gbogbo alìlàjọ kàkà mẹ́tẹ̀ta yẹn kò sí ìdáwò mẹ́ ẹ̀yà ẹ̀ máa dásàdúwà fókù individually ní bàbá náà tí ọ̀rẹ́ rẹ̀ sàdúwà fún láti bàbẹ́ wàkúrọ̀bìrì hamu ma àdúwà ń bókù o wàkúrọ̀bìrì hamu ma kà máa rọ́bà yá ní sọ̀gíra ọlọ́ni ẹ máa tọrọ rahma ẹ máa tọrọ àánú fáwọn òkú yín àwọn òbí tí wọ́n ti kú ó sàdúwà fún àmọ́ ọ̀dà ṣe ni. Ànábì péjọ ní olókù àtàbúbákẹ́ àti Umaru àti Usman kálá wọn sàdúwà ìṣe fìdáwọ̀ ọ̀yọ̀yẹ̀kú nínú Islamu bídíà lè yẹn ṣe kíní ní ṣe bídíà sì ní kò sí ládá ń bẹ̀ ìṣe ló ṣe kíní lọ́wọ́ ń bẹ̀ ọmọ pé àbá kan tó dé sí ó ní gbogbo adé ní kèfèrí ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn wa ọmọ ma sàdúwà fókù tẹ́yìnà fi lọ lè bá àdúwà ń bókù Ànábì ní tí òkú bá tó kú nǹkan mẹ́ta ní ma ń wúlò fún sàdákàtì járíyà sàárà tó jẹ́ pé yóò máa tẹ̀síwájú àwọn sàárà bí ọkọ̀ masalasi ọgbẹ́ kànga fún kọ́dàkọ́ lọ Allahu Akbar ibì kan lásáwà yìí jama ẹwọ iye ọdún tí masalasi ó lò tí ò fi ní jẹ́ masalasi má ẹwọ ládátẹ́ni tó kó dìgbà ẹkọ́ masalasi tí ó gbàyàn tó 50 lọ fún bàbá rẹ̀ àti yẹ́
gbogbo iṣẹ́ tí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ṣe tó fi jáde láyé iṣẹ́ tí mọ́sálásí yẹn ó ṣe fún ojú iṣẹ́ tó ṣe láyé lọ ọgbẹ́ kànga bọ́ wọ́n pọn mi ìyá ẹ̀ sáádù lè bá nẹ́bì ó ní ìyá mi dákẹ́ sí ní máa sàárà sí ọba ànẹ́bì ní sàárà ọba ó ní sàárà olè wọ́n lè ṣe ànẹ́bì ní sákùnlùmá lè gbé kànga fún yẹ kànga ìyá sáádù ni wọ́n ń korúkọ kànga náà ọwá ní wọ́n ṣe sàárà fún yá rẹ̀ ọpa màlúù ọ̀rá sẹ̀mó ọ̀rá dírẹ́sì wọ́n mú tán àwọn èèyàn dìde wọ́n ń bèèrè pé ṣé wọ́n ti lọ náà ẹ̀dá ṣe wọ́n fún kankan ṣe sàárà nù sàárà nìyẹn wọ́n náà gbé wò sàárà nìyẹn àbọ̀ fẹ́ fi bàbá rẹ̀ àti yá rẹ̀ sọ̀wọ̀ a máa tán sí jẹmọ́ bàbá ma wá sọ kí ọ̀dá báwọn yìí ṣe ma bá káàkiri náà yọ́ ma lè ti pé wọ́n bùn lówó ní fi ń sí sàárà nínú àwọn tí ọ̀dá tó kù díẹ̀ káàtó ní ká máa gbókù káàkiri tó kù bá kú òkúkú jàbá ẹ̀yọ́ ma yáà ní nígbà tó wá kú tọ̀ ibi ọba kú sínà láàsìrì sí àwọn tó kú sí ogun ókòdù ó jìnà sí Madina díẹ̀ nígbà wọn kú tán wọ́n gbé kọ̀ọ̀kan wọ́n gbé wọn ní kọ́kọ́ lọ́rọ̀ báyìí wọ́n fẹ́ ma gbé wọn lọ Ànábì ní mo lẹ́ ń gbé wọn lọ aláwọn gbé wọn lọ lé Ànábì ní lọ ibi wọn kú sí náà ní kẹsẹ̀ kí ní kẹsẹ̀ wọn sí ẹni bá ń gbókù lọ lé àsàtì ọ̀dá ni àti ibi tó ti gbé kú àti ilé tó gbé lọ kí náà padà jẹ́ ilẹ̀ kí wọ́n àtọ̀ láàrin ilẹ̀ méjèèjì ó tún wá sí ìnáwó ó tún fowó ṣòfò nínú àwọn àsàtì ọ̀dá òun náà ní ká máa kọlà ká máa ṣe kí ni jàmáà ká máa kọlà ara ẹ̀ náà ní tàtún tí wọ́n máa ń yà sí apá báyìí níjọ́ àwọn ìyá wa bóyá àjàdí ni ọkọ ẹ̀ yọ́kọ̀ àjàdí síbẹ̀ yọ́kọ̀ àrẹ̀mú síbí wọ́n pẹ́ àrẹ̀mú bá ní ọkọ rẹ̀ ìfẹ́ lọ́fà àti fi ń ṣe bẹ́ o àmọ́ nínú ẹ̀sìn wa àṣàtí ọ̀dá ni àṣàtí ò sí kí ni àṣàtí ọ̀dá torí ní yí ìdẹ́dà ọlọ́run bá padà kọ́lá yìí gọ́yẹ̀rá ní kálùkọ̀lá ọlọ́run bá ní nínú àwọn pápẹ́ èsù òun náà ní pé ẹ máa túnra yín dá ìlà kíkọ ìlà ojú bí wọ́n ṣe kọ́ fíìmì tẹ́wò mí èèwọ̀ nínú Islam ìlà ojú ìlà àbàjá ìlà kànìké ìlà àbàmú pẹ́lẹ́ gbogbo tó bá tí wọ́n ń pè ní ìlà Ànábì ní la'anallahu al-washimati wal-mustawshimati Ànábì lọ́lọ́ ń ṣe pẹ̀lẹ́ gbogbo ẹni tí ń kọlà àtẹni tí wọ́n kọlà fún ìlà abẹ́ nìkan ni ṣẹ̀rí àṣekíní lọ́gbà wà láàyè tàtún ó ti wá kárí ayé ń sí jama ìtí ọlọ́run ní ọ̀dá yìí làwọn èbó tó wá fún package wọ́n tó wá sọ di ọ̀làjú ìwọ̀ ni o àwọn Lárúbáwá wọ́n máa ń la ìlà sí àwọn ẹran wọn wọ́n sì máa ń là sójú àwọn ọmọ wọn nígbà Ànábì lọ́lọ́run ọ̀fẹ́ àwa ó sojú àwa tẹ́bí wọ́n kọ fáwọn náà bọ̀dí nígbà tá a ti kéwú lásọ fáwọn bàbá wa pé àwọn àbúrò tiwa ẹ má ṣe kíní ẹ má kọ fún wọn mọ́ wọ́n dẹ̀ stop rẹ̀ kọ́lọ̀ bá sàlékún dáadáa fún wọn tí wọ́n bá ń kọlà tó olólà bá dé àyìn náà mọ̀ pé kèfèrí lọ́gbọ̀dọ̀ mọ́ sí tí wọ́n ṣe yẹn àwọn ọmọ yóò máa sáká ni wọ́n máa sá ni wọ́n máa sá lọ ní kéèyàn yọ ẹran kúrò lójú ọmọ èèyàn nítorí pé òun fẹ́ kọjọ bàbá ẹ̀ òun fẹ́ kọjọ àwọn ẹbí àti ará ìkànnì o bí wọn náà ń gé ìkànnà bọ́bá sára rẹ̀ ń bíléèdì sórí bó ṣe rí ká tó wá pé wọ́n á ṣe é bẹ̀ fọ́mọ ọmọ ọdún méjì ọmọ ọdún mẹ́ta bẹ́ẹ̀ ni Ọlọ́run bá ṣe dáadáa fún yín nídìí bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ ni wọ́n pè ní sọjú ẹ̀ṣẹ̀ ní sọjú ọlọ́mọsà ìṣọ́wà ń bẹ nínú àwọn àṣà tí ọ̀dá òun ni kóbìnrin ọmọ jáde kọ́mọ wò jẹ̀lìbáàmù àwọn obìnrin Lárúbáwá náà wọ́sọ àmọ́lọ́wọ́n bá ní wà kọ́nà fi buyutikunna wà látàbàrọ̀dìnà tàbàrọ̀dìnà jahiliyyati al-ula ọlọ́wọ́n bá ní ẹgbẹ́lẹ́jòkó ẹ̀yin obìnrin àmọ́ tẹ́ bá jáde ẹ jáde ẹ má jáde ní jáde àìmọ̀kan tàkọ́kọ́ tẹ́ ẹ máa ń jáde yẹn àìmọ̀kan tàkọ́kọ́ yẹn náà kìí pé wọ́n ń bọ̀ dì ilẹ̀ wọ́n wọ́sọ àmásọ èèyàn ọ̀bọ ọrùn aṣọ èèyàn ọ̀bọ orí wọ́n irun àmàrírun wọn àmàrọrùn wọn àmàrírùkún wọn sísàlẹ̀ ọlọ́run ní ẹ̀yẹn má ṣe bẹ́ẹ̀ ẹ̀yẹn ló jàlìbáà àsàtàwí ń bẹ lára ọ̀pọ̀lọpọ̀ wa lè ní ẹ̀yàn máa yá ní jàlìbáàbù nílò fáwọn obìnrin wa ìjáàbù lálágbẹ̀ǹgbẹ̀ tí ó fẹ̀ tí ó tóbi tí ó balẹ̀ dédé yẹn kò sí àtọ̀ láàrin wọn àtẹ̀run bọ́ọ̀bá ti gbọ́ bó lè gbọ́ ọlọ́ni kul ibadi alladhina amanu yuqimus salah ọlọ́ni sọ fún àwọn ẹrú mi
kama kẹrùn ọlọ́run ní kulli azwajik la ilaha illallah ọlọ́run bá mi sọ fún àwọn ìyàwó ẹ̀ wa banatik àwọn ọmọ ẹlẹ́lóbìnrin wọ́n ní sa'il mu'minin àti gbogbo àwọn ìyàwó olùgbàgbọ́ òdodo àgbáyé yudnina alayhinna min jalabibihinna ká máa da jàlè bábà búra tí wọ́n bá jáde tó bá ti wọlé yóò tún yọ padà àní rí bó ṣe tó àní rí bó ṣe máa torí gbogbo tọ́lọ̀ ń kó sára obìnrin pátá fìtínà léèsì kùpíọ̀ ọyẹ skirt and blouse àgbọ̀dọ̀ rí ń ta jàlè bábù ó bò ó tó bá ti wá wọlé ọkọ yọ́wà wọ́n tó wù torí kí ojú ẹlòmí ọmọ bá sá bójú ọkọ rẹ̀ ṣe kíní pèsè ń sá Ànábì ní tóbìnrin bá ń bọ̀ ẹmọ́ wo wọ́jú o tí bá ń lọ ẹmọ́ wọ ìyẹn o kádàwọ̀ ọmọ bá yín inú tí ma ń kọ́fà àwọn tí èjá àmà bí wájú àti ẹ̀yìn ṣe tó òun náà nìkan lo jàlùbáàrù nínú àwọn àsàkásà nílẹ̀ Yorùbá oníkóbìnrin ọmọ jó láàrin àwọn ọkùnrin wọ́n máa ń pè ní kọ̀dísọ́nlù tí wọ́n bá ń ṣe ìyàwó àbí wọ́n ń sòkú wọ́n máa wá gbálù oyé obìnrin mùsùlùmí wọ́n wá jó wọ́n ṣe ìdè sí ìjàmbá àsàkásà ni Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó ní wọ́n gbọ́dọ̀ fi khalkhali wọ́n gbọ́dọ̀ fi hàn ó ní kulli mu'minina yaghuddu min absarihim Ọlọ́run ní ẹrẹ́jú obìnrin wá ń jó àwájò kótù Ọlọ́run wala yadribuna bi arjulihinna liyu'lama ma yukhfina min zinatihinna Ọlọ́run bá ní àwọn obìnrin wọ́n máa ń so ilẹ̀kẹ̀ kan mẹ́ṣẹ̀ Ọlọ́run ní ẹ̀yin obìnrin tẹ́ bá jáde ní Madina àwọn sahabiyat ẹ̀rà máa gbẹ́ṣẹ̀ nítorí pé kílẹ̀ kẹ̀yẹ kọ́ máa dún tí bá ń dún yọ́ máa fàfẹ́ yín sẹ́ni àwọn ọkùnrin tí wọ́n ṣe kíní tí wọ́n ń gbọ́ Ọlọ́run pàṣẹ látòkè sámà ọ̀rọ̀ fẹ́ràn jìbìrì wípé kílẹ̀ kẹ̀ẹ́ṣẹ̀ ọmọ máa ṣe kíní ọmọ máa dún torí fìtínà obìnrin wá ń jó ẹwà ń lùlù sí ń bàjẹ́ ẹwà lẹ́yìn gbẹ́sìn ga ẹlẹ́nkọrin ẹ̀sìn ìmọ̀ bí wọ́n ti kéwú tí wọ́n ń kéyẹ ìmọ̀ bí wọ́n ti ṣe kíní ìmọ̀ bí wọ́n ti kéwú ẹ̀ ọlọ́nà rẹjú ẹwà gbóbìnrin síwájú ẹ̀ ń lùlù sí ẹlẹ́nkọrin ẹ̀sìn àsàkásà ní o àwọn kèfèrí ní máa ṣe kíní àwọn ni wọ́n máa ń ṣerú ẹ̀ àwọn ókọ̀ wà nílẹ̀ Yorùbá ókọ̀ tó dáa ká máa so ókọ̀ tó dáa àmọ́ Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó di óyé wa ipò àwọn ókọ̀ tí ó bá dáa àgbọ́dọ̀ sí kíní àgbọ́dọ̀ máa sọ àsàtẹ́sìn bá ní ẹ̀yọ́ miami ókọ̀ tó dáa kọ́dà àwọn kan bẹ tẹ́jà àwọn sàhábà tí wọ́n jẹ́ ókọ̀ tí ó dáa ọ̀kan jẹ́ Sa'ab ọmọ líle gan líle lókọ̀ ẹ̀ Ànábì ní má jẹ́ líle má jẹ́ Sahal má jẹ́ tọrọ ọ̀kan lóhun jẹ́ Aswad dúdú Ànábì ní má jẹ́ dúdú má jẹ́ Abyad má jẹ́ funfun àìmọ́ yóò kọ àwọn sàhábà tá Ànábì yí padà nígbà wọn gba Islam ní kó kọ eléyìí àsàtí ọ̀dá ẹ̀yọ́ miami ìyàbọ̀ nílẹ̀ Yorùbá àsàlì ìyàbọ̀ ìtumẹ̀ ni pé ìyà tó kú tó ṣe kíní nínú Islam òkú ìpadà òkú ìṣe kíní òkú ìpadà kama halakina min al-qurun awalam yaraw kama halakina min al-qurun min qabl annahum ilayhim la yarji'un Ọlọ́run láwọn tó ti kúnnú àwọn ọgọ́rùn ọdún tó ti lọ wọn ò ní padà wá máa àwọn tí lọ ní ẹ̀ Suratu Yasin lọ́wà Suratu Yasin ló jábọ̀ pé òsàkúdà àyà ẹni bá ti kú ti lọ bọ́bá lálìjẹ̀nú ọlárálìjẹ̀nú dé ọyà lálìjẹ̀nú ni ìyàbọ̀ nínú àwọn okọ̀ tí ọ̀dá táàgbọ̀rọ̀ máa jẹ wọn àbá máa jẹ nínú fámílì wa Ifásọlá Ifá ó sì ọlá tani ma ń sọlá qul Allahumma malikal mulki tani ma ń fún yà lọ́lá ẹ̀hìn kí wọ́n kan fá pẹ̀lú ọlá ẹlòmíràn ni a ó kọ̀ dílé wa ní kò family wa ni I have to be like that no you are a Muslim nínú àwọn orúkọ tó wà òun náà ni Ògúnṣe yìí gbogbo tí wọ́n bá ṣe ta ló ṣe Ọlọ́run ló ṣe Ògúnlànà ta ní ìlànà Ifágbèmí ta ní ma ń gbèyàn awókọ̀ yà ń kọjá ma now tí ó kẹfẹ́ èyí lẹ́ní ká mọ̀ sọ lórí àmì nítorí pé ìdáwà mà ní alhamdulillah àwọn bàbá wọn ní Abdulgani làwọn jẹ́ o Abdulgani nítorí pé ìdáwà mà ní àwọ nínú àṣà wa òun náà làwọn nǹkan tí wọ́n ń péjọ sínú òkùnkùn alhamdulillah bàbá wò sínú àwọn tán péjọ sínú òkùnkùn àdúgbòlọ́dọ̀ ọ̀rọ̀ ní ìta mọ̀ pẹ̀lú wọn nídìí bẹ́ẹ̀ èèyàn máa yá mi ọlọ́ni bí sàlẹ̀ ismul fusuqu ba'da al-iman ọlọ́lẹ́yìn ìgbà tẹ́ ti ní iman tẹ́yìn ti di muslim ẹ má jẹ orúkọ tí ó kù díẹ̀ káàtó má
nítorí pé nǹkan tó bá ti ní í ṣe pẹ̀lú tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ a gbọ́dọ̀ máa rìpítì ẹ̀ lẹ́nu wa. Ọlọ́run ọba ọ̀fẹ́ Ifá, Ọlọ́run ọ̀fẹ́ Ògún, opposite Ọlọ́run ni wọ́n. Ànábì ní ẹ jẹ́ ọkọ̀ tó dáa torí pé wọ́n gbé ìdìdì pẹ̀lú àwọn ọkọ̀ tẹ́ bá ń jẹ́ ọ̀dọ̀ wọn lè àbá èyìn ẹ máa pè wọ́n. inú àṣà ní ká máa fi orúkọ ọkọ ká máa fi pè ìyàwó. Fatima Ahmad ò ní sọ bẹ́ẹ̀, o lè ní Fatima o Mrs. Ahmad. Mrs. Ahmad ní pé ìyàwó Ahmad, àmọ́kọ̀ wá ní Fatima Ahmad kódà. Ọlọ́run ni ọ̀dọ̀ wọn lè àbá èyìn, Ọlọ́run bá ní ó kọ bàbá wọn ní kẹmọ́ fi ṣe kíní kẹmọ́ fi pè wọn. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀ṣẹ̀ wa láàrin ìṣẹ́jú mẹ́fà tí ó kù tí mo fẹ́ lò nínú àwọn tí ó jẹ́ àṣà tí àwọn àlùfáà tí wọ́n pè wá sákèsí nílérí ẹ̀ òun náà ni al-'adatul hasana. àṣà yẹn pọ̀ láwọn tí ọ̀dá àwa náà láàkàn máa lọ lè gbé àṣà kọ̀ọ̀kan sínú Ọlọ́run sọ Ànábì sọ tó bá ti bá mú a máa lò tí ó bá ti bá mú àájùlẹ̀ tó dẹ́ bá ní a máa kàṣà ń bí kọ́dà bá lọ sẹ̀kán bí àlekàtán kí nǹkan ló ìṣẹ́jú mẹ́fà tó kù lérí àwọn al-'ada tó dáa al-'adatul hasana allati aqarraha al-Islam.